Koiki Media bringing the world closer to your doorstep once again. Second half ti bẹ̀rẹ̀ báyìí ní àárín Briefs Eagles FC àti Muyi Star FC. Second half ti bẹ̀rẹ̀ ní first half tí wọ́n gbá kọjá lọ. Wọn kò sí ẹnì kọ̀ọ̀kan tí ó goal rárá. 0-0 ni. A ti bẹ̀rẹ̀ second half báyìí láti ká mọ ẹni tí ó gbégbá orókè ní inú ìdíje yìí. Koiki Media bringing the world closer to your doorstep.
Koiki Media bringing the world closer to your doorstep. Ayò ti dá 1-0 báyìí láàrin Breeze Eagles àti Muyi Star. Àwọn Breeze Eagles ti ní 1-0, àwọn Muyi Star wọ́n ti ní 1-0, àwọn Muyi Star ní àmì òdo báyìí.
Òjò yìí pọ̀ o. Koiki Media bringing the work closer to your doorstep. Àwọn Brave Eagles yẹn wọ́n tún ti ní wọ́n ti score tún báyìí ó ti dá 2-0. Brave wọ́n ní 2-0 wọ́n ní 2. Àwọn Muyi Star wọ́n ní àmì òdo. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ jọ̀ọ́ a ní lè gbé máàṣì parí torí òjò tó ń rọ̀ òjò yẹn pọ̀ gan gidi ó ń rọ̀ gan gidi báyìí
ó dàbẹ̀ ní pé bíbá láti máa dá bókàsì dúró torí òjò tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, torí kó má lọ ba fóònù wa jẹ́. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ ṣe gan, ẹjọ́ òjò yẹn pọ̀ gan, ibi la máa ń di bókàsì sí, àmọ́ máàṣì yẹn, eréje yẹn ó ń lọ lọ́wọ́, àmọ́ tí wọ́n bá parí eréje yẹn, á sọ ẹni tí ó gbégbá orókè nínú eréje òun, a máa padà wá tí a sọ ẹni tó gbégbá orókè nínú eréje òun. Ẹ ṣe gan ni. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Bye for now.